Ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni mo ti ń kí n káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá náà ni láti máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ní ọlọ́kan òjọ̀kan. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí ó máa ṣe ní kàyéfì díẹ̀. Torí pé fọ́nrán fídíò yìí ó ní í ṣe pẹ̀lú Barakat ní olójú ẹkún. Nínú fọ́nrán fídíò tí Barakat tí ó gbé jáde ní àná, ibẹ̀ ni ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n má bínú kí wọ́n lọ sí mẹ̀dọ̀ torí pé ẹ̀sùn tí òun fi kan Komisona Abdul, òun ti yọ apá, òun ti yọ ẹsẹ̀ kúrò níbẹ̀ torí pé àìgbọ́ra-ẹni-yé nìkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Komisona fún ìpínlẹ̀ Ogun. Nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ jáde ní alákọ̀ọ́kọ́, níbẹ̀ náà ni ìjọba ìpínlẹ̀ Ogun ni wọ́n ti gbé ìgbésẹ̀ tí ó nípọn nípa bí wọ́n ṣe fún Commissioner for Environment yẹn Honorable Abdul ní ìwé lọ́rọ̀ kúnlé náà fún ìgbà díẹ̀. Àmọ́ nígbà tí fọ́nrán fídíò wa tún jáde ní àná, eléyìí ni ó bà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà nínú jẹ́. Àti pé nínú fọ́nrán fídíò yìí náà la tún ti rí bàbá Barakat níbi tí àwọn náà ti sọ̀rọ̀. Bàbá Barakat tí orúkọ wọn jẹ́ Adéṣọlá, mi ò ní ojú ẹkún, kò sẹ́ni tó máa ní ojú ẹkún nínú gbogbo alágbára Ọlọ́run bá mi Èdùmàrè. Ìbẹ̀ náà ni àwọn náà ti ké gbàjarè sí ọmọ Nàìjíríà wípé kí wọ́n má bínú wípé àwọn ti yọ apá, àwọn ti yọ ẹsẹ̀ torí pé nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin ọmọ àwọn àti Honorable ó jẹ́ nǹkan tí àwọn méjèèjì ò fi bẹ́ẹ̀ gbọ́ ara wọn yé. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn oníwèé ìròyìn wípé kí wọ́n jọ kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà kó lọ sinmi, kó lọ sí ibi ìgbàgbé. Tó ẹ má jẹ́ kí n dá yín ní agaraya, ẹ jẹ́ ká wo nǹkan tí ẹ̀yin náà lè, bóyá ẹ̀yin náà ní ọ̀rọ̀ kan tàbí méjì tí ẹ lè fẹ́ fi sọ láti lè fi ẹ̀rọ níwọ̀n. Ẹ bá comment sí abẹ́ fọ́nrán fídíò tí a gbé jáde, ẹ jẹ́ kí a wo nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ṣé ká sọ wípé bóyá ọwọ́ ti kan ọwọ́ ni, àbí ká sọ wípé bóyá àwọn alágbára kan wọ́n ti lọ ń dúnkòokò mọ́ Barakat àti ìdílé rẹ̀ ni. Gbogbo nǹkan tí ó ṣókùnkùn níwájú àwọn ènìyàn kedere báyìí òun náà ni ó rí níwájú Ọlọ́run bá mi Èdùmàrè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV, à ń bẹ̀yìn àárọ̀ yìí pé kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa ìyẹn Ìbílẹ̀ Yorùbá TV. Tí ẹ bá wa subscribe tán, ẹ má gbàgbé láti click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò tí à ń tẹ fọ́nrán fídíò jáde fún ìgbádùn yín. Mo dúpẹ́ pẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wo fọ́nrán fídíò wa tẹ́ntẹ́ ti subscribe. Lágbára Ọlọ́run ọba mi, nǹkan ní ṣe nǹkan ní ṣe àwa náà. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe ìlọ, ó tún dìgbà míì, ó dóye ọjọ́ rẹ̀. Ẹ̀yin ni ó máa bá, èmi náà lè máa rí láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ó dàbọ̀. Thank you, God bless you. Bye bye. My name is Barakat. You can recall that I was the young lady in the viral video about sexual harassment by the Commissioner for Environment in Ogun State. I'm using this opportunity to thank all meaningful Nigerians that show their support and love towards this matter. And I want you to know that there were few misconceptions and misunderstandings between I and the Commissioner. And I now want to use this opportunity to appeal to meaningful Nigerians to please allow this matter to rest. Thanks. Good afternoon, Nigerians. I am Melujuekun Adeshola Manso, the biological father to Melujuekun Barakat, who is in the news recently about a sexual harassment between her and the currently serving Commissioner for Environment in Ogun State, in person of Honorable Abudu Balogun. I want to thank the media for their doggedness and aggressive support to make sure that justice prevails. I'm using this opportunity as well to thank the international community and well-meaning Nigerians and all Ogun State indigenes that showed their love and encouragement to this matter. Sincerely, I discovered that there were a few misconceptions and misunderstanding along the line between my daughter and the Honorable Commissioner. And having discovered this, I deem it fit to come to the public and inform Nigerians and the international community that this matter should be allowed to be laid to rest. As a father to Melujuekun Barakat, I'm using this opportunity as well to appeal
should be allowed to be laid to rest. As a father to Barakat, I'm using this opportunity as well to appeal to Nigerians and international community and media too, that I don't have interest in this matter again. I'm withdrawing my case, and I want them as well to support me the same way they did in the beginning of this matter. Thank you very much. I am very grateful for the show of love and support.